That can shine lights for you. Lórúkọ Jésù yóò dára fún wa. It shall be well with you. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi. Say the Lord is my light and my Bí salvation. Olúwa bá jẹ́ ìmọ́lẹ̀ rẹ àti ìgbàlà rẹ sọ ma pé ò ní bẹ̀rù. If God is your light and your salvation, hope you know you not fear. Torí ẹ mọ̀ wípé ẹni tó dẹ́rù bà ni ẹnìkan wà. Àní kìnìún ẹ̀yà Júdà ẹni tó dẹ́rù bà kìnìún ẹni tí kìnìún ò lágbára lórí rẹ̀. Because what is scaring somebody, there's a lion of the tribe of Judah. The person that the lion of the world cannot prevail over. Kìnìún wo ló wá fẹ́ halẹ̀ mọ́? Which lion wants to scare you? Kìnìún wo ló fẹ́ dúró tó fẹ́ dún ramọ́ramọ́ lójú ọ̀nà ògo tó wá lè dá ọ dúró èyí tó lè dá ọ dúró tàbí tó lè dẹ́rù bà ọ́? Which lion wants to roar on the roar of the glory that can stop you or hinder you? Nígbà tí wọ́n jẹ́ ọmọ kìnìún ẹ̀yà Júdà. When you are the child of the lion of the tribe of Judah. Sábàní òkùnkùn ń babẹ̀ yẹn kan tó mọ̀ pé òun mọ̀ wípé Ọlọ́run ni ó ta ìmọ́lẹ̀ fún òkùnkùn òsì ní lágbára lórí They rẹ̀. say there is darkness there. You should know that God will shine His light for you and darkness will never prevail over you. Lórúkọ Jésù yóò dára fún wa. He shall be with us. Ẹ̀kọ́ tí ìwé Sáàmù wí. Hear what the book of Psalm says. Orin Dáfídì. The book of Psalm. 118. Psalm 118. Verse 14. Verse 14. Ó ní Olúwa ni agbára The Lord is àti my orin power mi and my song àti kí ló pè é àti ìgbàlà mi. and my salvation. Mo ti Dáfídì níbẹ̀ yẹn. Ó ní Olúwa ni agbára. Òun lórí tí mò ń kọ òun ní ìgbàlà mi. He said, God is my salvation, the song I'm singing. Rántí pé Bíbélì sọ fún wa The Bible tells us nínú ìwé ìṣe àwọn àpọ́sítélì orí kẹrin ẹsẹ̀ kejìlá. in the book of Acts of Apostles, chapter 4, verse 12. Ta ló lè bá mi rí? Acts of Apostles, chapter 4, verse 12. Verse Chapter 4, 12. verse 12. 4:12. 4:12. Ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíì. There's no salvation elsewhere. Nítorí kò sí orúkọ mi lábẹ́ ọ̀run. Because there's no any name under heaven. Tá a lè fi fúnni nínú ènìyàn. I can give to somebody. Tá a lè fi gbà wá là. I can use it to save us. Ó ní kò sí orúkọ mi tá a fi fúnni. That there's no any other name given Tá a fi to lè lábẹ́ ọ̀run tá a fi lè gba èèyàn là. under heaven that can use it to save somebody. Mo fẹ́ kó yẹ orúkọ ẹ̀sìn ó lè gba èèyàn là. Ẹ̀sìn kò lè gba èèyàn là. Religion cannot save somebody. Kò lè gba èèyàn là. It cannot save somebody. Orúkọ Jésù nìkan ló lè gba èèyàn là. It's only the name of Jesus that can save somebody. Kò sọ wípé kò sórúkọ mi tá a lè fi gba àwọn Kírísítẹ́nì là. There is no another name that want to Kò sọ bẹ́ẹ̀ wípé kò sí orúkọ mi tá a lè gba Kírísítẹ́nì là. did not say there is no another name that they can use to deliver the Christians. Ṣùgbọ́n ohun tó ń sọ ni wípé kò sí orúkọ mi tá a lè fi gba ẹnikẹ́ni tó bá ti wà lábẹ́ ọ̀run là. But he said there is no another name that they can use to deliver the person that is under heaven. Orúkọ tá a lè gbà yàrá lórúkọ Jésù. Only the name we can be saved with is the name of Jesus. Ohun tí mo fẹ́ kó yé wa ni wípé What I want us to tí o understand bá is bàbá yẹn ní ìgbàlà rẹ, if you call that Father your salvation, ọkàn rẹ ó sinmi lé. your heart will rest on Him. Nínú àwọn méjìlá tí wọ́n lọ sí amí ní ilẹ̀ Jẹ́ríkò. Among the 12 people that went to spy in the land of Jericho, Àwọn méjì ló fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé wọn pátápátá. it is 2 of them that trusted in the Lord. Àwọn ìyókù ẹ̀rù àwọn èèyàn ilẹ̀ náà bà wọ́n. All other people, they are afraid of the people of that land. Ṣùgbọ́n nígbà tó dé koríta kan, When it gets to certain points, Ọlọ́run máa ń ṣe oore kan fún àwọn tí wọ́n bá gbẹ́kẹ̀lé tó jẹ́ pé ẹnikẹ́ni ò lè lóore yẹn gbà. God always do something good to those that trust in Him. Kí ló rí And any other person cannot achieve it. Wọ́n ní wípé gbogbo àwọn ìyókù kú ságejù. Àwọn méjì yẹn náà ló délẹ̀ lérí. All other people died in the wilderness. It's only the 2 of them that get to the promised land. Sọ wípé tí mò ń sọ fún ọ lẹ́ẹ̀kan ṣẹ. Hope you see that what I'm telling you have come to Tí fulfillment. mò ń sọ fún ọ wípé That I was telling you ó that gbúdọ̀ máa kílé mọ́ tó dáa ó gbúdọ̀ jẹ́ tiẹ̀. that you must claim good thing for yourself. Má máa gíráàpù tí ò dáa mọ́. Don't grab what is not good for yourself. Hallelujah. Má gíráàpù tí ò ṣe kí ni. Don't grab what is not good for yourself.
Ohun tí o mọ̀ pé kò dáa fún ọ. What you know is not good for you. O tún wá ń grab ẹ̀ o sì ń rága bò ó. And you are grabbing it for yourself. Wọ́n àti ìjúlẹ̀ kó máa mú ohun tó dára. Look for a way to throw it away the good thing. Joshua ní bí Olúwa bá fẹ́ wa yóò mú wa débi ilẹ̀ náà. Joshua said if God loves us he will take us to the land. Ó sì mọ̀ wípé lóòótọ́ lolúwa fẹ́ àwọn. I know that really God loved them. Hallelujah. Amen. Torí pé Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ni. Because he trusted in the Lord. Jẹ́ kí n tún ra ọ létí. Let me remind you of something. Caleb láwọn máa jogún ilẹ̀ yẹn sẹ́. Caleb said they will inherit that land. Ọlọ́run sì promise ẹ̀ ló tó yàtọ̀. And God promised him a different thing. Hallelujah. Amen. Jẹ́ kí n fi nǹkan kan hàn ọ́. Let me show you something. Ohun tí ò ṣẹlẹ̀ rí ṣẹlẹ̀ nígbà Joshua. What had never happened before happened during the time Torí of pé Joshua. Joshua gbẹ́kẹ̀lé. Because Joshua trusted in him. Wọ́n ní orílẹ̀-èdè márùn-ún sì sígun sí Joshua. That 5 nations stand against Joshua. Nígbà tó gun wọ́n dé ẹ̀rú bá wọn táwọn òjò kékeré lọ láàrin wọn. When the war came to them, they were afraid because they are little among them. Ọlọ́run wá fọkùn yẹn lé wọn lọ́wọ́. The Lord laid the war into their hands. Nígbà tí idà ń pa àwọn ọ̀tá wọn. When sword was slaying their enemy. Ó wá dé koríta kan. It got to a certain point. Ilẹ̀ fẹ́ mọ́ sú. It was getting to night. Joshua wá ṣe kẹ́ni kan tí ò sí wòlíì tó ṣe rí. Joshua did something that no any prophet have done it before. Kò sì sí wòlíì tó tí ì ṣe lẹ́yìn rẹ̀. And there's no any prophet that did it after him. Ó ti gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá. He trusted in God totally. Ó wá pé bí ilẹ̀ bá lè sú. He said if it is dark. Àwọn ò ní lè continue ogun yìí mọ́. They will not continue this war. Ọwọ́ àwọn sì ti lé mọ́ àwọn ọ̀tá àwọn lára. And they are already overcoming their enemy. Lóòótọ́. Really? Ó mọ̀ wípé Ọlọ́run ti ṣe àkókò tí ní ìgbà tiẹ̀. You know that God has done the time. Hallelujah. Amen. Ẹ pé ìgbà òru wà ìgbà ọ̀sán wà. There is season for everything. Ṣùgbọ́n nígbà tó yá. Later, Joshua wá bẹ̀ Ọlọ́run. Joshua pleaded God. Jẹ́ kí oòrùn kó dúró. That sun stand still. Òṣùpá náà torí mo mọ̀ pé yóò yọ jẹ́ kó náà dúró. That the moon should stand. So that ilẹ̀ ò ní lè sú. So that it will not be dark. Òun làwọn kan sọ pé bí February tí òfin tó gbogbo oṣù yòókù. Hallelujah. Amen. Yóò dára fún ọ. Shall be with you. Èèyàn iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni o. Human being is the handwork of God. Èyí tó sì pè ní iṣẹ́ tọ́lọ́run ti parí tó ti ń ṣe tó ti ń ṣẹlẹ̀ kó tó di fún bàbá rẹ̀ ó sì dá dúró. What has been occurring before the grandfather he stopped it. Bóyá tí mo sọ yìí o. Maybe you don't understand what I'm saying. Ohun tó ṣe ìyẹn. That thing is done. Àwọn tó kàwé àwọn onímọ̀ ìjìnlẹ̀ ò ní lè ṣe bàbá tiẹ̀ gbọ́ náà gbọ́ torí wọ́n sọ pé ìyẹn ti Ọlọ́run ti ṣe ìyẹn kò sẹ́ tó lè yí padà. The astrologers cannot do it because they say God has done it and nobody can change it. Ṣùgbọ́n Joshua yí padà nítorí tó gbẹ́kẹ̀lé ẹni tó dá ó mọ̀ pé ẹnìkan ló dá òru ló dá ọ̀sán ló dá àkókò. Joshua changed because he trusted in God. You know, it's somebody that created morning and night. Hallelujah. Amen. Torí kó gbẹ́kẹ̀lé Ọlọ́run. Because he trusted in God. Àwọn nínú iṣẹ́ yà ń gbẹ́kẹ̀lé Ọlọ́run dé. There are certain places you trust in the Lord. Òun náà wà á gba kọ́kọ́rọ́ lọ́wọ́. I will collect key. Yé wa mọ̀ sí yóò mọ̀ sí. We will be opening it and be closing it. Ó mọ̀ pé ó yẹ kó tó gbẹ́kẹ̀lé Ọlọ́run sí. Hope you know you need to trust in the Lord more. Ó yẹ kó fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. You're supposed to use him as your Ó yẹ trust. kó fi ṣe ìgbàlà rẹ̀. You're supposed to use him as your salvation. Gbẹ́kẹ̀lé ń tòótọ́. Trust him truly. Hallelujah. Amen. Ó mọ tó wá ṣẹlẹ̀. Did you know what happened? Lẹ́yìn tí Joshua rán òun lórí Jíbíónì àti òṣùpá lórí àfonífojì ajá lónìí. By the time Joshua has stopped the sun, that sun stands still. Ohun kan tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Something happened after that. Ọlọ́run ti rí pọ́wọ́ Joshua kò tún ní lè ká àwọn kíní yìí o. God see that the hand of Joshua cannot overcome this. Joshua bẹ̀bẹ̀ fún yìnyín ṣùgbọ́n Ọlọ́run Bíbélì sọ wípé ọ̀run sì bẹ̀rẹ̀ sí rọ̀gbọ̀ yìnyín sì ń pa àwọn ọ̀tá Joshua. Joshua did not pray for you from heaven. All this hard love that is dropping and it was dropping and was killing with the enemy of Joshua. Bí àwọn àkọsílẹ̀ wípé àwọn tí yìnyín pa ó ju àwọn tó tọ́jú ìdà ṣubú lọ. It is written down that those that even that blood killed is more than those that was slain. Ọlọ́run ti mọ̀ pé ohun tí Joshua ṣe yẹn lágbára púpọ̀. God knows that what Joshua did is very powerful. Ọkọ sí Joshua nìyẹn kú jẹ́ ká bá amúlẹ̀rí rẹ̀ ṣe kó tètè tó dá òrùn padà bó lè máa ṣiṣẹ́ rẹ̀. This is the focus of Joshua. Let's
fulfill it so that I can return back the son. So that I can ẹnìkan tó fulfill gbàgbọ́ pẹ̀lú mi níbí yìí. the person that believe with me ó sì here. lè rí àmì ṣe. I can say another amen. ó lè sàmìjẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ. I can say another amen. Wọ́n máa ń gbọ́ Listen. bí Olúwa ti wà tẹ́lẹ̀ rẹ̀ wà láàyè. As God liveth. Ó tí wọn kì í tí wọn tẹ́lẹ̀ kankan ò ṣe rí rere nínú ìdílé bàbá rẹ̀. What nobody have done in your father's family. Ó tí ẹnì kankan ò rí ṣe rí tí ìyàwó kan ò rí ṣe rí nínú ilé níbi tó ti lọ́kọ. What any wife have not done when you marry. Ìwọ tó rán mi ṣe tó sì wá bí pẹ̀lú mi. You can say louder amen and you are here with me. Bàbá ti ń kú ò níbi ìlọ́rùkọ tó. Àbí mímọ́ kọ́ rán ọ láti lọ bá ọ ṣe. Ohun tí wọn ò ṣe nínú ọ̀nà Joshua. What they've never done in the generation of Joshua. Joshua ṣe torí pé gbẹ́kẹ̀lé Ọlọ́run. Joshua did it because he trusted in the Lord. Ṣé wọn náà gbẹ́kẹ̀lé Ọlọ́run? Did you trust in the Lord? Kí hallelujah kan. Shout your hallelujah. Èmi máa ń sọ kíní kan. I always say something. Pé wọ́n tẹ́lẹ̀ kankan ò ṣe nílé bàbá mi. That what nobody have done in my father's family. Olúwa ràn mí lọ́wọ́ kí n lè ṣe. Father, help me to do it. Hallelujah. Amen. Bóyá ń tó ṣẹlẹ̀ ń dò ní iná nù. Maybe it's what happened last time. Torí ẹnìkan ò yóò dára fún wa. Amen. Láì lò kígbẹ́ láì lò àsábọn káyè ìbọn fún yàtọ̀ sí aládàá kó sì mọ wọlé tí a fẹ́ wọ́n ò kú sẹ́rí bàbá mi. Without using chance, they shoot somebody and use sword. Use cutlass for him and he will not enter. Jẹ́ kí n sọ fún nítorí fún ọ. Let me tell you something. Jẹ́ kí n fi kíní kan yí ọ. Let me make you to understand. Kí ọdún yìí tó parí ìwọ́pọ̀ Before the end of this year, you that believe with me. Bí Olúwa ti wà tẹ́lẹ̀ ìwà láyé. As God liveth. Wọ́n ìyàwó tẹ́nìkan ò rí nílé bàbá rẹ̀. Miracle that nobody has seen in your father's family. Bó bá ti ń kó ohun àjọ̀dún tó. As you are living this anniversary. Lórúkọ Jésù wọn lọ́mọ experience. Amen. Wẹ́ torí àkókò wa. Because of our time. Ẹ jẹ́ ká dáná dúró. Let's stop here. Kí Ọlọ́run kó bùkún ọ̀rọ̀ rẹ̀. May God bless His word. Ìdí dúró báyìí. Let's arise on our feet. Ọlọ́run ràn mí lọ́wọ́. God help me. Jẹ́ kí n lè gbẹ́kẹ̀lé o. Let me trust in you. Jẹ́ kí n lè sinmi ní pátápátá. Let me rely on you to trust. Jésù àsinmi ní ó dèrè Ọlọ́run. Joshua trusted in you. Orúkọ yóò sì kárẹ́ mọ́. His name never erased. Délé wò. Òun náà sinmi lé Ọlọ́run. Caleb trust in the Lord. Ó sinmi lé. He trusted in the Lord. Orúkọ rẹ̀ yóò parẹ́. His name never erased. Sọ wípé àti ṣéèkì àti ṣáàṣàlẹ̀ lágbèdá fún ilẹ̀. The Bible says. Ìyá àti ránkàrà yín ẹ má wulẹ̀ bójú àti fíìmù ànkàrà yín ẹ má wulẹ̀ bójú Ọlọ́run ní fi yín pamọ́. Ẹnu kí ló ṣe? Ẹran lọ bẹ́ẹ̀ ni ẹran lọ bẹ́ẹ̀ ni. Ẹran lọ lẹ́nu ni o. Sọ ẹnu ẹ dáadáa lọ́dọ̀ oríkà ẹlẹ́ni tí èkó ká gbogbo. Ẹ wá wulẹ̀ ṣe pé gbogbo big boy look here see bed just see bed just see bed ọmọ ti rí bẹ́ẹ̀dì tiẹ̀ wọ́n náà gbogbo dáadáa ó ti capture ju àtìlẹ̀ pa. Wọ́n ti láti jẹun tẹ́lẹ̀ wọ́n mọ̀ ní kò jẹun tán ni ó jẹ tán ni ló gbá bọ́ lọ́wọ́. Ọ̀rẹ́ mi. Oníkun. Ṣé ẹ bá tẹ̀mẹ̀rẹ̀ tí wàá fún yín nígbà yìí? Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì jókòó sórí ráìsì. Ọ̀gbun ni wọ́n sọ ní fífẹ́. Ẹnu bínú la fẹ́ fọ wo ní fóònù dádì ní sàfọ. Dádì kan sáìsì dádì kan ẹ̀ ń fọ fóònù ọmọ. Dádì àkójà kó mọ́lẹ̀ orí kan. Wọ́n lè gbójú ẹ̀ sókè jọ. Àwọn afọ́lé. Ẹni tí wọ́n bínú tiẹ̀ jẹ́ ká láti kẹ́nu bínú.
Ó dàbọ̀. Ọ̀rẹ́ mi kọ́. Àìsáyà. Kí ló kọ rẹ̀? Ísírẹ́lì. Ó wà máa bínú bí kútúrú. Oníṣòro ọlọ́run ni a máa jò ń bẹ. Oníṣòro Jésù náà. Agbára láti gbẹ́kẹ̀lé ọlọ́run ju tàbí ọlọ́run kan láti fi ọ̀wọ́ ìgbòho kan ní Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Hallelujah. Torí báyìí, Now, a ó pe mọ́mí Deborah we call Mommy Deborah. àti bàbá àwọn ni wọ́n ṣe tó tẹ̀ fún. I'm ready to read the voice of tongues. Mọ́mí ẹ̀ kọ́kọ́ jáde. Ètò ẹ̀ka ló ti tó. Ètò ẹ̀ka ló ti tó. Láti ìwé àdéhùn ìtọ́jú ọ̀gbìn. Gbogbo náà lójú kí gbogbo ẹ̀dùn jọ lójú lójú fún. Àbúlájà kò sí tó ṣe. We're thanking God for the successful that we put the date